torí 10,000 lọ́lọ́run fi là mí nínú orí ibú tí ó bá wọ bí 10 million tí ó bá ṣe mí òfò tí ó bá ṣe mí lánàá. ọ̀sán tí wọn ò lè gbá o tí a ní mo ṣe wọ bẹ̀ wọ́n yà àfa wa kí ló dé mo ní wọ́n ti háàkì àkáǹtì gbogbo náà bá ń pè bó láṣẹ wọ́n ní ẹ sáré máa sọ àkáǹtì yìí jẹ̀mọ́ mo ti gbàgbé àkáǹtì yìí àkáǹtì tí mo há bàbá baálẹ̀ àṣé ọ̀rọ̀ ni ọba ojúgun tó lò wọ̀n lẹ́rìn ọlọ́mọ dá wàhálà sí wa alágbádá o wọn náà máa wá gbé gbájú ẹ̀rẹ́ bọ̀ pé ọ̀fẹ́ wa gbá mi torí àwọn ọmọ ilé kéwú àpàwọ́pọ̀ fi nǹkan sí ọ̀rẹ́ pẹ̀lú ògo Allah. ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ níbikíbi tẹ́ bá ti ń wò wá lórílẹ̀‐èdè àgbáyé ẹ káàbọ̀ sórí ìkànnì Da Expression TV gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé a máa mú ìròyìn wá sétí ìgbọ́yìn gẹ́gẹ́ bó bá ṣe ń tẹ̀ wá lọ́wọ́ ìta mú wá fún yín lọ́tẹ̀ yóò tún kàmàmà ẹ wá nǹkan fìdílé tàbí kẹ fìdílé kan ẹ má gbàgbé láti subscribe sórí ìkànnì ṣẹ́rí kíní tó dàbí agogo tó wà lẹ́gbẹ̀ẹ́ yín yẹn ẹ má gbàgbé láti tẹ̀ á lè máa ta yín lólobó gbogbo ìgbà kí ìgbà tá a bá ti fi ìròyìn sí orí ìkànnì yìí. ọ̀sẹ̀ tí wọn ò lè gbá o obìnrin wa pè mí ṣé àpá alágbájá nìyẹn mo lé mi ni ìpàdé àwọn tó ní ilé kéwú ṣàmọ̀ pé ní tí mo fẹ́ràn náà nu ọ wà láago 6 nírọ̀lẹ́ yìí o a máa fẹ́ dẹni kankan láàmú zoom ni torí náà nọ́mbà 2-step number àbí kẹ́ ẹ máa pè é 2-step number ẹ máa fi ṣe WhatsApp yìí ẹ send ẹ̀ sọ́wọ́n mo wá ní why should I send that to you màá ṣe wá send the confidential number mi sí ọ mo ní it should be confidential kìí ṣe ń tẹ́nìkejì máa mọ̀ mo níyàwó mi gan ọ̀mọ́ àmà mi gan ọ̀mọ́ ọmọ kéwù mi gan ọ̀mọ́ mo ti fẹ́ràn ọmọ akéwú tó wọn mọ confidential number mi bábájọ lọ ní ATM mo máa kọ́ ìṣẹ́ ni níwà ní kọ́ ọjú sọ́nà ẹbẹ̀ yẹ máa sọ̀sọ̀ láti fún Ànábì sallallahu alaihi wasallam mi ò wá fún ní nọ́mbà yẹn ó wá ní wẹ́ẹ́ ó lè rọrùn náà níta ń ṣe sá torí ọ̀rọ̀ ilé kéwú a fẹ́ discuss lórí ìgbésí ayé àwọn ọmọ kéwú ẹ̀yin náà gbọ́rọ̀ mo ní wọ́n máa gba bí téèyàn bá fẹ́ràn wọ́n máa gbàbẹ̀ gbà in téèyàn bá wíìkì sí wọ́n máa gbàbẹ̀ gbà yàn in téèyàn bá bẹ̀rù wọ́n lè fi bàbá rẹ̀ gbà ọ tí bàbá rẹ̀ bá nítumọ̀ lọ́wọ́ rẹ̀ wọ́n á máa fọlọ́hun gbà ẹni tó bá níbẹ̀rù Ọlọ́hun Ànábì kọ̀ǹfàmù ẹ̀ sallallahu alaihi wasallam jama wọ́n á ní ìtorí ìgbésí ayé àwọn ọmọ kéwú náà ní torí ọjọ́ ọ̀la wọn náà ní ara mi sàǹpù máa sọ bàbá ẹ sẹ́ndì nọ́mbà yìí ẹlẹ́dàá mi ní kí n má sẹ́ndì ẹ̀ mo nínú ò lè sẹ́ndì ẹ̀ ọ wá sẹ́ndì nọ́mbà kan sí mi ọ wá ní kí n pè fóun padà OTP àbí mo wá pè fún padà mo pe nọ́mbà tó sẹ́ndì sí mi mo pè fún padà àmọ́ confidential nọ́mbà tèmi gángan mi ò pè fún so látara nọ́mbà tí mo pè fún yẹn àṣọ ti lọ́ọ̀gì ní out kúrò lórí WhatsApp mi ò ní access sí WhatsApp mi mọ́ jẹ́mọ́ ọ̀rọ̀ àtòṣẹ́jú 5 tí mo fi mọ̀ ẹ̀kọ́ kejì tí mo fẹ́ kákọ́ nìyẹn bóò ni mo ṣe wá mọ̀ gbogbo ẹni tí ó bá ti máa ṣe dáadáa tọ́lọ́run sì ṣe dáadáa sóhun tí ó máa ṣe dáadáa sáwọn èèyàn ẹ sọ fún pé dáadáa yẹn ò ní dalẹ̀ lọ́wọ́ rẹ̀ ẹ jẹ́ n tó sọ àwọn ọ̀rọ̀ kan máa bẹ tọ́já wípé rẹ́dímèdì èpè ni sámà ló ti wá bẹ́ẹ̀ àwọn ọ̀rọ̀ kan máa bẹ rẹ́dímèdì àdúà ni sámà ló ti wá bẹ́ẹ̀ rẹ́dímèdì èpè tó bá wá láti sámà nǹkan kan ò lè sọ́dàdúà lórílẹ̀ ayé rẹ́dímèdì àdúà tó bá wá láti sámà nǹkan kan ò lè sọ́dì èpè lórílẹ̀ ayé torí ẹ̀ làwọn ṣe máa rẹ́rìn fẹ́yìn tẹ́ máa ṣe pèlé wáyé èpè tí mi ò dìsáàfù tó ń sẹ́lé mi ó tó ti ra kìíní kan ọfẹ́ ẹ̀tán ìwọ tó ọ̀rà sóò ní tán ọlọ́run sóòrè kan fún ọfẹ́ ẹ̀tán ayé gan fẹ́ ẹ̀tán ọlọ́mọṣálẹ́ ni ìyà jẹ́mọ́ rẹ́dímèdì èpè ó wá láti sánmà ní pé gbogbo ẹni tọ́lọ́run bá ṣe dáadáa fún láyé tọ́lọ́run ṣe dáadáa sí tó wọ́n wá mọ́ ṣe dáadáa yẹn sáwọn èèyàn dáadáa yẹn ò ní dalẹ̀ lọ́wọ́ ẹ̀ Wallahi lazim àwa ń sọ̀rọ̀ lọ́wọ́ ní mítìnì yẹn mi ìmọ̀ pé ti lọ́ọ̀gì mi out èmi ní mi ò lè fún ẹ ní confidential code mi
mo ti kúrò lórí ẹ̀ mo bá fi fóònù lẹ̀. àwọn kan wá nídìí owó kan lánàá yẹn pé wọ́n fẹ́ lọ fi bẹ àwọn ọmọ ìyá kan wò nínú tí Islam ní ká máa ṣe fúnra wa. gbogbo ẹ̀yin tí wọ́n máa wo ṣe orí ibú fún pé sàárà sí ọ wọ́n ní ọmọ lọ kí aláìsàn ìwọ náà tó yẹ pé bóyá àìsàn ni ó pa ọ́ tó yẹ pé níta níbi sọ ni pé gbogbo ẹni tí bá ń ṣàìsàn tó bá jẹ́ ọmọ ìyá wa ká lọ máa bẹ̀ wò ń bẹnu tọ́lọ̀ fi máa fún ọ lálàáfíà ó sì máa fáwọn tá a bá lọ bẹ̀ wọ́n wò ládàá Ọlọ́run má dá wa dùbúlẹ̀ àìsàn. èèyàn máa ń wò pé bàbá alágbájá àṣẹ ìgbàgbé mi ara aláìsàn yẹn yà díẹ̀ ẹni tó lọ bẹ̀ wò ọgbà ládàá wọ́n ti wo ṣé orí ibú fún ọ pé sàárà sí ọ mọ́délé aláàárẹ̀ wọn a tún ní sàárà sí ẹlòmíì kọ́mọ́délé olókùú bí ẹ bá ṣe pé Yorùbá ọ̀dájú ẹni tí wọ́n bá ní kọ́mọ́délé olókùú bá bá kú kọ̀ yẹ kẹ́nìkan ó débi òkú jẹ náà. wọ́n wá ní wọ́n fẹ́ lọ bẹ̀ àwọn ọmọ ìyá wa kan wò owó wá ṣe díẹ̀ mọ́ á ní wẹ́l ẹ jẹ́ kí n fún yín ní 10,000 naira kẹ́ ẹ fi ra epo sí mọ́tò mo wá mú fóònù mo wá transfer 10,000 naira yẹn mo wá fẹ́ mú rìsíìtì tí mo fi ṣe transfer kí n fi sórí WhatsApp mi torí tí wọ́n bá ní wọ́n rí kó lè jẹ́ evidence mo ṣe mú rìsíìtì owó tí mo transfer báyìí 10,000 yẹn torí 10,000 lọ́lọ́run fi là mí nínú orí ibú tí ó bá wọ bí 10 million tí ó bá ṣe mí òfò tí ó bá ṣe mí lánàá torí 10,000 mo wá mú rìsíìtì 10,000 naira yẹn mo wá fẹ́ fi sórí WhatsApp mi lẹ́yìn mo ṣe gbé kinní báyìí tí mo gbé WhatsApp jáde ló bá ní you have been logged out of this device pé wọ́n ti dalé lọ́ọ̀ rẹ̀ wọ́n ti lé ọkú o ta ni alé mi gbogbo àwọn bẹ̀rẹ̀ sí dààmú níbi mítìnì yẹn àṣé ẹni yẹn kìí ṣèmi nìkan ló mú nọ́mbà mi bẹ́ẹ̀ yẹn àṣénú gúrúùpù gbogbo àfáà kọ́ máa ń kéwù ẹ̀yin náà wò àwọn àfáà kọ́ máa ń kéwù tó yẹ pé Ọlọ́run ni òfin àjíá kéèyàn tó wá lọ nú gúrúùpù wa kó tó lọ kó nọ́mbà kó tó máa wá fi nọ́mbà wa gba owó lọ́wọ́ àwọn èèyàn àìsàn àfọ́njálà bí o àlẹ́gbẹ́ àlásàlá tó àṣebóṣe mú nọ́mbà tèmi yẹn ó ti mú nọ́mbà àwọn míì náà ó ti wá ń lo nọ́mbà àwọn míì yẹn ó ti fi ń gbowó àfa aláfa kan pápápá lọ gba 100,000 naira lọ́wọ́ èèyàn rẹ̀ kan pẹ̀lú ọkọ rẹ̀ so Ọlọ́run wá jẹ́ orí tèmi wò torí pé mi rìlíìsì confidential number àmọ́ ti rí mi lé jáde torí pé mo ti fún ní nọ́mbà OTP tó fún mi padà ẹ dákun ìfawó ni mò ń wá ń bẹ̀rù tẹ́ẹ̀fì sọ pé ẹni tí ń wá fáwọn wòfò in tí mo fẹ́ràn ibẹ̀ ló fẹ́ gbà fún mi wípé ó ti mọ̀ pé ẹni ìfẹ́ràn àwọn ọmọ ilé kéwú ebi náà mo tún sọ yìí ìwọ náà máa wá gbé gbájú ẹ̀rẹ́ bọ̀ pé ọ̀fẹ́ wá gbá mi torí àwọn ọmọ ilé kéwú àpàwọ́pọ̀ fi nǹkan sí ọ ní pẹ̀lú ògo Allah jẹ̀mọ́ aṣọ ti lé mi jáde ó ti wá fi nọ́mbà àwọn yòókù gba owó yóò sẹ́ndì nọ́mbà kí bàbá bá lọ́ọ̀kẹ́ gbọ́ pé mùdírù ní ká gba 10,000 naira wá àfáà mi nídìí owó kan wọ́n sáré fi ilẹ̀ abẹ́ ẹ̀kọ́ ni ọwọ́ ti ń gba owó yẹn Ọlọ́run wá jẹ́ orí tèmi wọ̀ àmọ́ dìsín náà èmi náà tí wà rí ilé wọ̀ àṣẹ wọn máa tẹ́bọ̀ rò pé àṣẹ máa gbalé lọ́ èèyàn ẹ̀wọ̀n pé wọ́n má tilẹ̀kùn mọ́ mo ń lé Ọlọ́run mẹ́jà rí tí ó lé ajáde mo ẹsẹ̀ wá ronú ẹ̀mọ̀ bí nǹkan báyìí ṣiṣẹ́ rẹ̀ báyẹn èmi wá máa ń ronú pé àṣẹ orin gidi wádà gidi àdúrà gidi làwọn ìyá yìí máa ṣe tẹ́ máa ní bí sọ ọmọ bá jìnnà kọ́ mọ̀mọ̀ jó wa lẹ́nu báyà ọmọ bá wọlé kọ́ mọ̀mọ̀ lé wa jáde àṣẹ lè léyìn jáde lé ẹ̀ wàláhì tí ìrí WhatsApp mi wọ̀ dì sí mo ètò wá ń sọ fáwọn èèyàn káàkiri pé èmi tọrọ owó ẹ má fowó kọ́ mi fún ẹnì kankan lówó jẹ̀mọ́ ó ti wá gba owó rẹpẹtẹ 200,000 100,000 ó wá ń bá gbogbo kálukú wá sọ̀rọ̀ jẹ̀mọ́ kódà wọn tó ń sẹ́ndì ohùn sí wa àwọn èèyàn wa ní gúrùpù yẹn wípé wọ́n kàn lo láyé fúgbà díẹ̀ láti fi gbowó ní sẹ́yìn ọmọ pé Nàìjíríà lé ní bí Nàìjíríà bá wá lé ṣé Amẹ́ríkà làwa ti wá ní Nàìjíríà tó lè ṣe bá jọ wà ń bẹ̀ náà ní jẹ̀mọ́ Ànábì sì sọ pé ẹ bẹ̀rù Ọlọ́run ẹ gbànà tó dá kẹ́ fi wówó tẹ́ máa jẹ tẹ́ máa fi mu
jàmáà bẹ́ẹ̀ mo ṣe wọ wàhálà lánàá nú o mo wá tún wá ronú lọ pé bóò ni wàhálà àlìkìyámà ó ṣe wá tó báyìí lẹ́nu àná tó ṣẹlẹ̀ báwọn àfáà jàmáà lákèsí ni rí pé mo ti rù nígbà táwọn èèyàn ní sẹ́ẹ̀tì máa gbà láti mo bá kéré mọ́lẹ̀ ìyá mi báńkì mo bá gba báńkì lọ nínú ẹ̀kọ́ tí mo tún kọ́ náà ní pé ṣé bí báńkì kan ló yẹ kéèyàn ò ní lọ́ba tó di pé ọyá ìwọ máa lọ unity owó kéékèèké náà a kàn pín ní ọkọ̀ ọmọ pé àfáà ní báńkì kọ̀ọ̀kan o owó kéékèèké náà ni ẹ̀kọ́ náà láti tún kọ́ débẹ̀ pé mùsùlùmí kó gbogbo ẹyin rẹ̀ sínú báskẹ́ẹ̀tì ẹyọ kan bó láwọ̀ aṣayé báyìí sẹ́rí pé kò sí sinmi ń bẹ̀ wàláhì ẹ̀kọ́ ni pé mùsùlùmí kó gbogbo ẹyin rẹ̀ pàápàá jùlọ tó bá jẹ́ ẹyin tútù sínú kọ̀ńténà ẹyọ kan toró lè fọ́ ó pin ni bí ká pé gbogbo owó tẹ̀yẹ̀ sáni lọ lápèjúwe bí 100,000 kéwọn á pín bí báńkì márùn ẹ wá wo wàhálà téèyàn ó ṣe àwọn akéwú ọyá ìwọ pẹ̀lú oníyàn ọyá máa lọ Stanbic lọ dúró mẹ́ àfápláì ìwọ lọ dúró ní Unity èmi náà gba UBA lọ sẹ́rí mo wọ UBA oró owó lé o sẹ́rí mo sì lẹ́nu bẹ̀ díẹ̀ àwọn èèyàn mi tó gbé mi wọ UBA náà ní kése pé mo lówó ń bẹ̀ mo fi lẹ́nu bẹ̀ sọ̀rọ̀ pé mo ń là káàmẹ́ ìpé ebe ẹlẹ́nu UBA ara UBA ni ẹni tó jòkó yìí òun ló mú mi wọ UBA lọ sọ fún ọ pé tí ń bá wọ bẹ̀ kí wọ́n má máa dà láàmú pé mo lówó ń bẹ̀ tọ́ pọ̀ sẹ́rí mo ṣe wọ bẹ̀ wọ́n yà àfáà wa kí ló dé mo ní wọ́n ti háàkì àkáǹtì gbogbo wọn náà bá ń pé bó láṣẹ wọ́n ní ẹ sáré máa sọ àkáǹtì yìí gan-an mo ti gbàgbé àkáǹtì yìí àkáǹtì tí mo há bàbá baálẹ̀ àṣẹ ọ̀rọ̀ ni ọba ojúgun tó lòun ọ̀lẹ́rin ọlọ́mọ dá wàhálà sí wa alágbádá o ẹnìkan lọ́kàdùn onú bìkan tí kà ń tẹ kakulétọ̀ àrùn tí kà ń tẹ fóònù tí ń dà mí láàmú kí báwọn ìmáàmù baálẹ̀ jẹ́mọ́ mo sì ń gbẹ̀ ní UBA wọ́n ní ọyá ẹ̀ṣọ́ àkáǹtì mo ní àṣà àkáǹtì láìsí 080 láìsí pampe wọ́n bá ń pẹ́ 080 wọ́n ní nọ́mbà ká ní ẹ̀ṣọ́ Allahu Akbar ẹ wá wo ń tàbí sọ wípé ọmọ ṣe fẹ́yìn olówó kẹ́ ẹ tó rọ́nà lọ́jọ́ gbẹ̀dà kìámọ̀ pẹ̀lú ìṣirò tí èmi tó lówó ni tó bá jẹ́ pé ọ̀rẹ́ wa tó jẹ́ pé pampe rẹ̀ gan-an èlò ní bẹ́ẹ̀ yóò wò pé kí ni bí àkáǹtì ẹlòmí bá sọnù yọ́ lọ sí mi ni ṣe bí 0 naira náà ni ọwọ́ èmi tó yẹ pé 20,000 10,000 náà lọ́wọ́ ń bẹ̀ ṣe bó ti yé yín mo sì ń gbẹ̀ bó láti wá ṣe ìṣirò tá a fi lọ́jọ́ gbẹ̀dà kìámọ̀ owó orí ibú tó kójọ táwọn ẹbí rẹ̀ ọ̀gbádùn rí tó mọ̀ pé kìí ṣe 10,000 5,000 20,000 ni mo lè fẹsẹ̀ gbà sáwọn fámìlì mi táwọn nídìí 5,000 táyé wọ́n lè bàjẹ́ tí wọ́n bá rí tí wọ́n ò sì tí wọ́n tó lè fi 20,000 àjẹsúyà táwọn ẹbí rẹ̀ kan sì ń bẹ tó yẹ pé tó bá rí 5,000 èmi nìkan tán ni wọ́n máa wí wàláhì làzim ọlọ́run rí pé gbó tí mo ń sọ fún yìí bó ṣe rí mo ń sọ jàmáà mo sì ń gbé ní UBA àwa mú fóònù kan bẹ́ẹ̀ ṣe mọ̀ pé ọmọ tó lọ Stanbic wọ́n ò ní ìwọ gẹ́gẹ́ kọ́ lọ làkáǹtì pé àwọn ṣéwù ẹ̀nà Stanbic inna lillahi wa inna ilaihi raji'un níwájú UBA Stanbic èmi mọ́ràn ẹbá yí ẹbá ẹdẹ́pá wọ́n ni àlédèpá pẹ̀lú pẹ́yìn gẹ́gẹ́ òsì ń bẹ̀ wọ́n pè rí wa ọ̀dà mọ̀mọ́ ẹ̀lò Unity 20,000 náà ní pẹ́pẹ́ o ẹ̀lò Unity èmi mọ́rán wọ́n yà lè dípa àfikẹ́ wá UBA wọ́n níbò ní ẹ̀ṣọ́ àkáǹtì ìrètí mọ́ bóò lọ́jọ́ gbẹ̀dẹ̀ kí á mọ́ wà níjọ́ tọ́lọ ó ní ká wá sí ìṣirò tó fi kọ́ létí kódà àánú bàbá balẹ̀ máa ń ṣe mí Ọlọ́run dákun kó bá ń ṣe wọ́n pẹ̀lẹ́pẹ̀lẹ́ láti ojú títì tó fẹ́ já ojú odò Ọlọ́run kú ṣe ilé kéwú lèmi kọ́ Ọlọ́run ní ilé kéwú ni wọ́n ní ọ̀gá kan Allahu Akbar ẹjá máa kẹ́kọ̀ọ́ Ọlọ́run òjò orí àkáǹtì tèmi wọ̀
ṣùgbọ́n wọ́n wo àkáǹtì àwọn èèyàn wa sọ́wọ́ ayẹ kí wá jókòó kalẹ̀ pé mo rí àkáǹtì mi wò nígbà wọ́n wo àkáǹtì àwọn èèyàn wa táàjọ jẹ́ akọ́mọ ń kéwú èmi náà sì lọ̀gá wọn ní North East. jẹ́mọ́ wọ́n ní ọ̀gá kan ọwá kó oko owó lọ báyìí ó ní mo fẹ́ fẹ́ èèyàn ọmọ ìlówó èèyàn ọmọ sẹ́ẹ̀ mi ọwá gbé òkúta gbóná ó ní mo fẹ́ fẹ́ èèyàn ọmọ ìlówó ọwá fẹ́lẹ̀ 10,000 ó fẹ́lẹ̀ 5,000 ó fẹ́lẹ̀ 2,000 ó fẹ́lẹ̀ 1,000 ọwá dọ́dọ̀ ẹnìkan ó ní wọ́n ni mo fẹ́ràn jù wà láì àwọn èèyàn ní yóò fún tó 1 million tó bá fún 1 naira ó lọ̀gá sí máa ń ṣe báyìí tí aláwọ̀ fẹ́ràn ní fún 1 naira yóò ńgbò fún táwọn nígbà wá díjọ́ kejì ọwá gbókúta gbóná ọwá gbé inú oòrùn kálukú yẹn wá máa dúró lórí òkúta yìí ẹ máa ṣe ṣírò bẹ́ẹ̀ sí ná owó oní 10,000 wá ń pè bẹ́ẹ̀ sí fún mi tán mo fi 1,500 ṣe dátà kí ni ó gbọ́dọ̀ sọ̀kalẹ̀ lórí òkúta 200 mẹ́ra rógbó ẹni rẹ̀ fẹ́ bọ́ kó tó sí 10,000 nígbò 5,000 ọ̀pọ̀ ọbẹ̀ wàhálà àti òtó tó ń 10,000 nígbò 2,000 ọ̀pọ̀ ọbẹ̀ wàhálà àti òtó tó ń 5,000 nígbò 1,000 ọ̀pọ̀ ọbẹ̀ wàhálà àṣírò tẹ òtó tó ní 2,000 nígbò ní wàhálà àpá ọbẹ̀ ó sì bọ̀ orí òkúta wàhálà àtẹ fún mi rẹ̀ pàmí mú gàrí ó sì sọ̀kalẹ̀. àáfàá wa sọ fáwọn ọmọ pé àpèjúwe olówó àti tálíkà níjọ́ gbìdà kìámọ̀ wàdúrú àkáǹtì tó ní lọ́wọ́ wà dá padà fẹ́mi náà pé wàdúrú àkáǹtì tèmi náà ní mo ní mo pé tèmi ní 10,000 ní Unity 5,000 ní UBA 3,000 níbi kan jẹ́mọ́ mo wá bẹ Ọlọ́run ìdààmú bó ti wọ́ ọmọ ọlọ́mọjọba ògbó wa àná ni mo mọ̀ pé èèyàn máa ń fìlì pò ń fẹ́ wọ tọ́ílẹ̀tì tí ó sì wọ tọ́ílẹ̀tì tí ó sì gbin tí ó sì ní rí tọ́ílẹ̀tì orí ọ̀hà máa gbáyé bí ẹ pé wọ́n ti kó ọpọlọ kó ń bẹ̀ èèyàn wá wò pé ṣé ìfun òun sì wà ń bẹ̀ lórí ìdààmú kékeré tó jẹ́ wípé kò sí Ọlọ́run ti mọ̀ pé kìí ṣe ìdààmú ìníjọ́ra káǹtì ẹ̀ wọ ṣùgbọ́n àìmàsìkò ó wá ń dààmú mi ẹ wá wo gbogbo wa náà dákun Ọlọ́run mo wá bẹ̀ ọ́ gbogbo àwọn tọ́rọ̀ náà wá kàn Ọlọ́run dákun bá ń bùtútù sí fún wọn a ń pẹ̀lú mí báyìí bí ṣe ń sọ̀rọ̀ lórí fóònù kò nídìí kí wọ́n ṣe béèrè pé kí ló ń ṣe ọ bí ọba jẹ́ ká wọ́n pé nǹkan ti ṣe àfáà yìí kìí sàkáǹtì tí ẹ̀ gẹ́gẹ́ wọ́n ti gbowó ṣùgbọ́n orúkọ rẹ̀ wọ́n lọ fi gbowó lọ́dọ̀ èèyàn rẹ̀ lásìkò yìí jẹ̀mọ́ lówó tí kálukú náà ní lọ tí ń pàká mọ́ tí kálukú ọmọ bí ó ṣe náà láyé gàrí 1,200 yìí ẹ̀wà 4,500 ṣe 5,000 ní wọ́n lè kó lọ 1,000 kọ́nà wọ́n làwọn bẹ̀ àwọn èèyàn dẹ̀ fẹ́ ṣiṣẹ́ bẹ́ẹ̀ lọ pẹ́sọ̀ tó wá pọ̀ ẹni tí ọmọ ṣe pa títí tó ń jẹ́ ó ṣòfò lọ tí ọmọ gbé bọ́ndù báyìí fẹ́lẹ́rẹ́ wọn ọ̀nà mọ́ wọn àtúnnà mọ́ báyìí bọ́ndù kọ̀ọ̀kan báyìí wọ́n àmọ́ ẹgbẹ́ àwọn èèyàn náà tó ti wá ṣera wọn débi pé ẹ má lẹ̀ máa lórí mọ́ wọ́n wà tún ní ẹgbẹ́ páálí síbẹ̀ ẹ máa tó mọ́ bí páálí tálíkà ní sí ń wòran yìí ẹ wá wo ẹ̀kọ́ tọ́lọ ní tọ́bá díjọ́ gbẹ̀dà kìyàmọ̀ bọ́lọ̀ ń bá dá ogbó aláre tán ẹnìkan ò ní róríire ẹnìkan débi pé wọ́n á bànújẹ́ ẹ ó bá ṣe róríire ara wa láyé tínú wa ń bàjẹ́ ó ti change mọ́tò ó tún ti ra kíní kan ó tún ti ra kíní kan ó tún ti ra kíní kan jàmáà Ọlọ́run dákun ṣàánú gbogbo wa o Ọlọ́run dákun ṣàánú wa o ẹ wá lọ gbọ́ yìí dáadáa ẹ̀sìn náà wá kọ́ wa irú tí mo ṣe lánàá mo tẹ̀lé ẹ̀sìn níbì kan mo yapa ẹ̀sìn níbì kan ó nípayà yẹn fi mú mi ẹ̀sìn ní ẹrú Ọlọ́run tó wá bá nàbí báyìí tó gun kẹ́tẹ́kẹ́tẹ́ dé ó sì dọ̀dọ̀ ànábì yìí ń kí ànábì ní kí ló gùn ó ní kẹ́tẹ́kẹ́tẹ́ ànábì ní wádà ó ní bẹ́ẹ̀bẹ̀ yẹ tó só mọ́lẹ̀ ó ní mo ti fọ́lọ́ ń sọ ànábì ní lọ só mọ́lẹ̀ kó tó fọ́lọ́ ń sọ so bá a ṣe ní pin number yẹ mọ́jẹ́ nìkan kan ṣe wá sí ìmánì kankan fún ọ pé ẹ̀ bá bá kú lójijì
sọ àgbóhùrọ̀ ọ̀run ni sọ fún pé mẹ́ta ló wo mẹ́jẹ ní kan ọmọ pín nọ́mbà rẹ̀ ẹ̀sìn wíbẹ̀ dáadáa kò sí tá mú wáyé kò sí tá mú lọ́run pé ọ̀bá mú lọ́run kò ní fílẹ̀ fọ́mẹ̀ èwo ni ọ̀rọ̀ bú ni lẹ́nu ẹni tí ó wo náà kọ́ là kò tí wàhálà ó wá fẹ́ máa yẹ̀yẹ́ ń tọ́lọ̀ ti ní ọ́là wọ́n máa ń kó jọ ẹ̀sọ́lọ̀ ní afọ́nká kò sí tá mú wáyé kò sí tá mú lọ́run tá mú wáyé ń bẹ tá sì mú lọ́run. Islam jẹ́ àmọ̀ pé in tó bá jẹmọ́ nǹkan àṣírí èèyàn máa ní láṣìírí rọ́kùnmù sírì ní ń pèlè lárúbáwá secret code kóòdù tí bàbá ó fẹ́ tẹ̀ tí ó ha ẹ̀yìn jọ sọ́mẹ̀ tó bá fẹ́ stọ́bọ̀ tí bàbá ó ní kọkọ ojú sẹ́gbẹ̀ lọ́hùn ọmọ sí Allahumma salli ala Muhammadin wa sallim kóòdù tọ́gà ó fẹ́ tẹ̀ tí wọ́n máa ṣẹ́ rẹ̀ ó gbé fún ọgẹ́ẹ̀tẹ̀ tọ́gà ó gbà kúrò lọ́wọ́ ọmọ ṣẹ́ tí ó dà ìfàjà àtẹ́sọ́ ọmọ ṣẹ́ bòmí tí ó máa sọwọ́ báyìí ọmọ tó fẹ́ tẹ̀ o tí ó máa sọ báyìí tí ó máa sọ báyìí yóò fi kankan lérí 1 2 gẹ́gẹ́ ló fẹ́ tẹ̀ yóò fi kankan lérí 2 yóò fi kankan lérí 3 yóò fi kankan lérí 4 yóò dàrú mọ́ máa ṣẹ́ lọ èyí tó bá fẹ́ tẹ̀ gẹ́gẹ́ Allahu Akbar Islam ọ̀tako sẹ́rí pé mo tẹ̀lé sí níbi pé ó ní kí n mú kóòdì mi wá mo ní àà kóòdì tí àwọn omi ọmọ táwọn máa ní ọmọ ní ilé fún ọ ibi ètí mo gò òun ni pé ó dá ń ta sẹ́ndì sí ẹ pé padà fún wa ṣùgbọ́n ibi tí mo láti ibi tí wọ́n mọ̀ pé tí mo fẹ́ràn ibẹ̀ náà wọ́n fẹ́ gbà mú mi pé wọ́n fẹ́ràn àwọn ọmọ kéwú ọ̀rọ̀ ọmọ ilé kéwú ní sọ fún mi pé àwọn fẹ́ ká ṣe mítìn lórí ìgbésí ayé báyìí àwọn ọmọ kéwú ò ṣe dáa kí n délé kí n sọ fún àwọn ọmọ kéwú pé tọ̀ bẹ́ẹ̀ ni wọ́n máa gbé mọ́tò lọ́lé kéwú báyìí ní ìsinyìí o ìjọba ti fẹ́ gba ti ń rò ibẹ̀ ló gbà wọlé wọ́n wá máa gba ibi téèyàn bá weak sí wọ́n máa gbàbẹ̀ wọlé síyàn wọ́n wá máa gba téèyàn bá fẹ́ràn wọ́n máa gbàbẹ̀ gbáàyàn téèyàn bá bẹ̀rù wọ́n máa fi gbáàyàn